tó ẹ káàbọ̀ mo kí yín ìyá mi bàbá mi níbikíbi tẹ́ ẹ bá ti láǹfààní àti máa gbọ́ wa wípé etí tẹ́ ẹ fi ń gbọ́ wa kò ní di ojú tẹ́ ẹ fi ń rí wa kò ní fọ́ ha ìkàmà làwọn ará bí yìí o ogúnlọ́gọ̀ owó rèé yé ẹ̀bítíbitì owó ajé mo kí ẹ wo ìkà tí àwọn ìjọba wa tún ṣe ǹjẹ́ ẹ ti gbọ́ wípé newly owó corruption wọ́n ti tú àṣírí ibì kan o wọ́n ti tú àṣírí ibi tí wọ́n ti rí printed currency owó òbítíbitì tó jẹ́ wípé wọ́n ti jí kó sí warehouse kan bẹ́ẹ̀ ni corruption unveiled newly printed currency meant for banks discovered in private warehouse owó tó jẹ́ kí wọ́n kó lọ sí ilé ìfowópamọ́ kí gbogbo àwọn ìlú rí náà wọ́n ti kó pamọ́ síbì kan. mo ṣáà ń sọ náà pé ìlú ṣe wá le báyìí tí ó jẹ́ pé kò sí owó níta àṣé èèyàn ló wà ń di oró tóró fi ń ké ẹwẹ́ ìyá mi bàbá mi you need to hear this ẹ nílò láti gbọ́ eléyìí nítorí pé àṣírí ti tú bẹ́ẹ̀ ni o àṣírí ti tú o wọ́n ti rí ibi tí wọ́n ti ní owó tuntun wà gan-an printed new money new printed naira note wọ́n ti tú àṣírí ẹ̀ níbi tó yẹ pé wọ́n ìwọ tó bá mọ ibi tó ń pè ní warehouse o mọ bó ṣe máa ń já ọjà síbẹ̀ bẹ́ẹ̀ lọ ṣe lòdì owó kún warehouse yẹn bam tó dẹ̀ yẹ pé naira note di tuntun printed one ni kódà ó ti ń bá wọn lò ẹ bọ́ bá ṣe máa ń já ọjà sínú warehouse bẹ́ẹ̀ lọ ṣe já owó yìí síbẹ̀ ẹ wo ìka àwọn ìjọba o ẹ wo ìka o then wọ́n ti discover owó bítíbitì nínú warehouse ìyẹn ní northern region northern nílẹ̀ ọ̀yà lọ́hùn northern region ibẹ̀ ni wọ́n ti discover owó bítíbitì yìí o tó dẹ̀ jẹ́ wípé ó pọ̀ bí ibà owó tó jẹ́ kí wọ́n pín fún àwọn ará ìlú kí wọ́n máa ná èèyàn kan wá kó ọ̀dájú làwọn ìjọba wa yìí bàbá sọ ọ̀dájú gidi ni wọ́n bẹ́ẹ̀ ni o owó tó jẹ́ pé ó jẹ́ kí wọ́n kó fún àwọn báǹkì kí wọ́n dispose sí bank deposit sí bank ibẹ̀ ló ti wá kó àwọn ará kó lọ sínú warehouse kan fún personal and family enrichment lásán fún ìwúlò tí wọ́n àtẹ̀bí wọn nìkan ṣe rí i pé àwọn òyìnbó tán máa ń bú nàìjíríà pé greediness ó ti pọ̀ jù fún àwọn ọ̀parọ́ nígbà tí èèyàn kan dìdì ní warehouse tó kún fún owó ibi tó bá tiẹ̀ tí wá yà mí lẹ́nu jù ni pé owó yìí ọ̀ǹtọ́ọ̀ṣì bí àṣà kà mọ́ ọ̀ǹtọ́ọ̀ṣì ni o kódà wọ́n fi pamọ́ fún period of time kan ẹ̀jọ́ àwọn tó fi owó yẹn pamọ́ ṣé wọn ò ní kankan báńkì rárá ni yàtọ̀ sí ìtò wà ní warehouse yìí ṣé ẹ rí wípé àwọn ibi tí corruption ti bẹ̀rẹ̀ rèé have raised serious concern about corruption eléyìí gan ti jẹ́ kí wọ́n fi mọ̀ pé yes corruption bẹ́ẹ̀ lù ní owó tó jẹ́ wípé tó jẹ́ kó fi tún ìlú ṣe ní owó tó jẹ́ pé jẹ́ kó fọ́n síta kí àwọn ìlú lè rí nǹkan náà ẹ wá ń sọ pé ìlú lè ẹ̀yin náà wò nígbà téèyàn fi ilé owó ní ká pé tó wá kó owó jọ sínú ẹ̀ tó lóun store ẹ̀ fún purpose míì di ìgbà kan ẹ jọ kó tó store sínú warehouse ṣé kò ní kankan báńkì rárá tó wọn àtẹ̀bí ẹ̀ náà tí ẹ bá ṣe pé ìkà làwọn èèyàn ọ̀dájú làwọn èèyàn greediness ti pọ̀ jù ẹ wo jẹ́ káka àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn kan lónìí wọ́n ní kò fọ́ ní o see the state of our country ẹ wo nǹkan tí ìlú dà adé ń pariwo wọ́n ní àwọn gómìnà wa ní ìṣòro nàìjíríà bẹ́ẹ̀ ni ibi táwọn kan ti ń others lamented the part of this issue ibẹ̀ làwọn kan ti ní oh my god this country náà wá o ẹ wo orú kan tí wọ́n tún ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí ibi táwọn ẹlẹ́kùn ti ń sunkún ibẹ̀ láláyọ̀ ti ń yọ̀ ibi tí ìbànújẹ́ nàìjíríà ló ń dùn mọ́ àwọn kan nú ibẹ̀ ló ti ń rí owó wọn abẹ́ẹ̀rí ṣe é pọ̀ dájú ìkà làwọn èèyàn ìkà ni wọ́n o bẹ́ẹ̀ ni ìkà ni wọ́n nítorí tọ́kọ àdúró bìtìbìtì owó ìjọ sínú ibì kan tí ebi dẹ̀ ń pa ìlú tí ìyà dẹ̀ ń jẹ ìlú
wọ́n dẹ̀ làjúlẹ̀ wọ́n dẹ̀ kówó náà bọ́ta. Ọlọ́run ni ó mọ̀ mú yín. Tó bá yá ẹ wọ̀ sọ pé owó bu mọ́lé, tó bá yá ẹ wà sọ pé eku wọbẹ̀ eku jẹ owó. Ṣé owó òṣè ni máa bówó tuntun, owó ọ̀ǹtọ́ọ̀ṣì tẹ́ wá kó pamọ́ síbì kan? Ọlọ́run ni ó dá, ẹ̀yin kan ni Ọlọ́run ni ó dá. Ibẹ̀ lọ̀kan ti jáde ó ní ṣẹ́rí nílẹ̀ Ọya nìyẹn o, wọ́n á sọ pé ọtí mímu àràmù ni, ẹ̀ṣẹ̀ ni, ṣùgbọ́n owó kíkó jẹ́ ń kọ́, ìyẹn ń ṣàràm, ish dey play, ẹ máa parọ́ fúnra yín. Bíbẹ̀ lọ̀kan ti ní àìtí rí nǹkan kan pé bẹ́ẹ̀ lọ, a lot of kíní ló ti wú jáde tó lè jẹ́ pé a lot of warehouse ni wọ́n ti discover ṣùgbọ́n tí wọ́n sọ, ṣùgbọ́n eléyìí àṣírí tú ni. Ọlọ́run ò ní dáríjì àwọn tó pinlẹ̀ corruption ní Nàìjíríà, ní orílẹ̀-èdè yìí. Ó wá ní ó ka àwọn past leaders ó ní bí àpẹẹrẹ bàbá, bí ẹlẹ́ẹ̀kejì Babangida, bí ẹlẹ́ẹ̀kẹta Buhari. Ó ní ṣé rí gbogbo àwọn tó ti jẹ́ pé wọ́n ti lọ sẹ́yìn, ó jẹ́ kí wọ́n bù wọ́n so nítorí àwọn gan tó ń pariwo ìlú ò dá yìí wọ́n lẹ́bọ lẹ́rù, àwọn náà ní nǹkan tí wọ́n náà tọ́jú. Ọlọ́run ni ó ṣèdájọ́ àfẹ́yìn pẹ́ran o, bẹ́ẹ̀ ni o, Ọlọ́run ni ó ṣèdájọ́ àfẹ́yìn pẹ́ran. Ẹ wo ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi, Yorùbá nation la fẹ́. Nítorí gbogbo wa yìí ẹ wá ní ìlú le, báwo ni ìlú ò ṣe nílé? Ẹ wo àwa kúkú ti sọ fún yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé ẹ ò ní option ju pé ẹ jẹ́ ká pín orílẹ̀-èdè yìí lọ. Kò sí nǹkan kan mọ́ lórílẹ̀-èdè, kí ló tún kù? Kò sí nǹkan kan mọ́ lórílẹ̀-èdè, ẹ jẹ́ ká pín. Gbogbo ilé ọkàn fìyà jẹ àwọn ará ìlú ni, ẹ jẹ́ kó ní kálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀. Tóníkálukú bá pín gàrí, a lè mọ ìwọ̀n tá a mọ̀. Torí ẹ̀ la ṣe pariwo pé Yorùbá nation wa la fẹ́. Ìdí tá a fi sọ pé òmìnira wa ti tó, àsìkò wa ti tó nìyẹn. Nítorí a fẹ́ separate ara wa, a fẹ́ sún kúrò ní under Nàìjíríà. A fẹ́ bí ẹ Nàìjíríà because kò sí kankan mọ́ ní Nàìjíríà. Nigeria is already dead. Gbogbo ìtọ́sí manage tó ń pe regional government yẹn kò lè sí nǹkan kan tí ìyẹn fẹ́ ṣe mọ́. Pẹ̀lú tó wà nílẹ̀ yìí kò sí nǹkan kan tí ìyẹn fẹ́ ká bí kò ṣe pé ẹ pín orílẹ̀-èdè, ẹ jẹ́ kó ní kálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀. Ẹ wo ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi, ẹ bá mi share, ẹ jẹ́ kó lọ viral, ẹ jẹ́ kó lọ nílé lóko lọ́nà lẹ́yìn odi pé Yorùbá nation la fẹ́. Òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún o. Ẹ bá wa share, ẹ like, ẹ subscribe, ẹ tẹ̀ sójú ẹ̀. Ẹ jẹ́ ó yé àwọn èèyàn pé Yorùbá nation nìkan ni ọ̀nà àbáyọ. La fi sọ pé àgbẹ̀ oníroko títí kó gbàgbé lé, bó bóyá onílé àrèlé. God bless Yorùbá nation. Ó dàbọ̀.